ó dójú ẹ̀ Oruganjọ láwọn akẹ́kọ̀ọ́ ṣèdánwò WAEC nílùú Oṣogbo láwọn òbí bá fàbínú yọ. Gbogbo àwọn òbí tí wọ́n ní ọmọ tó ń ṣèdánwò àṣeparí iléèwé girama ìyẹn WAEC tó ń lọ lọ́wọ́ yìí ni wọ́n fi ìbínú wọn hàn sí àjọ náà látàrí bí wọ́n ṣe pẹ́ láti bẹ̀rẹ̀ ìdánwò èdè òyìnbó káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ Wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí. Ìròyìn gbọ́ pé ìdánwò èdè òyìnbó abala kejì tó yẹ kó bẹ̀rẹ̀ láago 2 ọ̀sán ni wọ́n bẹ̀rẹ̀ ní nǹkan bíi aago 8 alẹ́ kù díẹ̀ látàrí bí àwọn nǹkan tí wọn yóò fi ṣèdánwò ṣe pẹ́ kó tó dé láti ìlú Ìbàdàn. Kò bá kùngbé ọ̀rọ̀ láwọn òbí tí wọ́n ní láti lọ jókòó de àwọn ọmọ wọn káàkiri iléèwé náà sọ lórí ìkànnì ayélujára ó sì tó aago 10 alẹ́ kí wọ́n tó parí ìdánwò ọ̀hún. Ìwádìí fi hàn pé ìdánwò tí wọ́n fẹ́ kọ náà lásìí rẹ̀ ti hàn fáwọn kan eléyìí tó sì fà á tí àjọ WAEC fi ní láti lọ kọ ìbéèrè mìíràn jáde tó yàtọ̀ sí èyí tó ń lọ káàkiri. Wìtìwìtì làwọn òbí àti alágbàtọ́ ń wọ́ lọ sí àwọn iléèwé bíi Àtaọ́jà School of Science, Christ African Church Grammar School àtàwọn iléèwé míì nílùú Òṣogbo nígbà tí àwọn ọmọ kò tètè padà sílé.